محمد رسول استعجالهم بالخير لقضي إليهم أجلهم ونصر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون وإذا مس الإنسان ضر دعانا لجنبه أو قائدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين ثم جعلناكم خلائف من بعد من الزهرة المتعملون وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا ائت بالقرآن غير هذا أو بدله قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أعفو إن عصيت ربي عذاب يوم عظيم. Ibi tí a bá kí ó lé lánàá. Ọ̀rẹ́ ni ọ̀rọ̀ tí ọlọ́mọ bá ti ń ṣàlàyé àpẹẹrẹ rẹ̀. Òun náà ní ọ̀rọ̀ tí ọlọ́wọ́ bá ti ń ṣàlàyé àpẹẹrẹ rẹ̀. Nínú ìbẹ̀rẹ̀ Súrọ́tù Yúnus. Nínú ìbẹ̀rẹ̀ Súrọ́tù Yúnus. Tí ọlọ́mọ bá ń ṣàlàyé bóun ṣe tóbi tó. Tí ọlọ́wọ́ bá ti ń ṣàlàyé fún wa bó ṣe tóbi tó. Àti ìjẹ́rìí wípé ayé òun ọ̀run sámà òun lẹ̀ òṣùpá òun ọ̀run. Àti ìjẹ́rìí wípé òṣùpá àti òòrùn. Tọ́lọ́run ọba ní gbogbo ẹ̀ ṣe. Tọ́lọ́run ọba ní gbogbo ẹ̀ ṣe. Ọlọ́run sọ pé iná fífi ẹ̀fẹ̀ ilẹ̀ ilé wa nà á rí dájúdájú látàrí ìyípadà tó bá yípadà àti tí ọ̀sán bá yípadà. وما خلق الله في السماوات والأرض
àti ilẹ̀. làáyàtì liqawmi yattaqun. Àpẹẹrẹ ni gbogbo ẹ̀ ń jẹ́ fún ẹni tí ó bá bẹ̀rẹ̀ Ọlọ́run lára àwọn nǹkan. Gbogbo tí Ọlọ́run bá ń dá láyé. Gbogbo tí Ọlọ́run bá dá pátá. Àpẹẹrẹ ẹni bá ronú ní sí àwọn nǹkan tí Ọlọ́run bá dá dáadáa. Yóò mọ̀ wípé ọ̀yẹ̀kẹ́ bẹ̀rù Ọlọ́run. Ẹni bá ronú sí nǹkan tó bá wọn bá dá dáadáa yóò mọ̀ yín pé ó yẹ kó ń bẹ̀rù Ọlọ́run bá. Bàbá ronú dáadáa sí ràkúnmí. Bàbá ronú dáadáa sí ràkúnmí. Bí ràkúnmí ṣe rọrùn tó nì. Bí ràkúnmí bó ṣe rọrùn tó nì. Tó bá gbá ọmọ èèyàn kó yóò palẹ̀ kan náà. Tó bá gbá ọmọ ènìyàn yóò sì palẹ̀ kan náà. Kò sí ní nǹkan tí ó fi jàdó yín náà lọ. Kò sì ní nǹkan kan tó fi jà bí eyín rẹ̀ náà lọ. Wọ́n gbá ẹ̀ ó bá kí yàrá yìí ó lè ní eré yẹn lẹ́kẹ̀ẹ́ náà. Tó bá fi lè fi eyín rẹ̀ ohun tó bá fi lè kí ìyẹn múlẹ̀ kan náà lórí. Kèé sì jà. Kèé jà àbí tó bá tọ̀ Àbí bó bá bínú. àbí tó bá bínú. إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم تحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين. إن الذين لا يرجون لقاءنا. Ọlọ́run bá ń dájúdájú gbogbo àwọn tó dájú pé wọn ò rò kàn ń pé àwọn ó padà sọ́dọ̀ wa. ورضوا بالحياة الدنيا واطمأنوا بها Wọn ò ṣiṣẹ́ rẹ̀. Wọn ò wúwá rẹ̀. Bẹ̀rẹ̀ kàṣẹ pé wọ́n nígbàgbọ́ wípé ńjọ́kadà àwọn padà sọ́dọ̀ Ọlọ́run ọba. ورضوا بالحياة الدنيا واطمأنوا بها Ọwọ́ á tẹ̀ wọ́n lọ́rùn. Ìgbádùn ayé ó tẹ̀ wọ́n lọ́rùn ju èyí tí wọ́n padà sí lọ́dọ̀ Ọlọ́run ọba lọ. Wọ́n bá bàrà ayé. Wọ́n bá bàrà tí wọ́n ní iyì ẹ̀yẹ tí wọ́n rí láyé. Wọ́n bá bàrà rẹ̀ ju èyí tí wọ́n padà sí lọ́dọ̀ Ọlọ́run ọba lọ. واطمأنوا بها Wọ́n á fi ọkàn balẹ̀ sí ayé náà púpọ̀ wípé àwọn ṣayé lọ́wọ́ ìkápá ayé ọwọ́ àwọn ló wà. والذين هم عن آياتنا غافلون. Àwọn tó yẹ ní wípé gbogbo ń tá a fi tọ́ka fún wọn gbogbo tí ń bá wọn sọ̀rọ̀. Wọ́n fi àfàdé ayé tó nínú òkèèrè bẹ́ẹ̀ bá wo òkè. Mọ́kì ni àwọn tí wọ́n dá Ọlọ́run ọba mà. Àwọn tí wọ́n dá Ọlọ́run ọba tó dá mọ̀. Wọ́n bá ti wo òkè. Wọ́n bá ti wòkè. Ẹ̀rù sì bá wọn. Ẹ̀wọ̀n sì máa bà wọ́n. Bí ẹ bá ṣe tó bá wọn yẹn aláyà ní àyà náà àyà wà pọ̀. Tí ìwà jẹ́ pé àwọn ènìyàn á ní àyà. A ní àyà sọ́nà. A ní àyà sọ́rọ̀ wọn wa. Ẹni tó ní àyà sọ́nà tó tó àfọ́ọ̀sì. Ẹni tó ní àyà sọ́rọ̀ ọba tó tó àfà kò sí. Ìka ọ̀rọ̀ náà
gbogbo tọ́lọ́run ní kéèyàn máa ṣe pátá ní lọ́wọ́ ẹ̀. Gbogbo tọ́lọ̀ ọba ní ká máa fi pátá gbogbo ẹ̀yìn lọ́wọ́ rẹ̀. ìdí kálukúrá yìí ni ó sì rí lójoojúmọ́ pé bóyá bá ṣe lẹ́yìn ọlọ́run lẹ́yìn ìyàbá yìí yóò jẹ. Ìdí kálukú ayé jẹ dúró pé ó ti mọ̀. Ọlọ́ ọba ó ti ní ká máa fi báyìí, òun ti mọ̀. ṣẹ̀fẹ̀ bá lómi tó pé kí lọ́lọ́run ó ṣe lẹ́nu mi lórí. Ẹlòmíì ń gbé pé kí Ọlọ́run fẹ́ ṣe. nítorí pé ní ìyẹn bá mọ̀ ipò lè ṣe nǹkan ní ìyẹn mẹ́kọ́ lágbára nǹkan. téèyàn mẹ́kọ́ lágbára nǹkan téèyàn tún wá ń ṣe nǹkan yẹn. Téèyàn tó wá ṣe nǹkan yẹn. وفي أموالهم حق للسائل والمحروم وفي الأرض آيات للموقنين. ọ̀pọ̀lọpọ̀ àfáà Ọ̀pọ̀lọpọ̀ àfáà ló mọ̀ ẹgbẹ́ kò sí ọ̀dà yóò ṣe. ló wà yí pé àbòsí ọ̀dà yóò ṣe. ló mọ̀ ẹgbẹ́ owó ọmọ òrukàn ọ̀dà yóò jẹ́. Yóò wà yí pé owó òun ọmọ kan yóò sì jẹ́ mọ́lẹ̀. yóò jẹ́. Yóò jẹ́. yóò sì máa dúró nítorí pé ẹni tí bá ṣe bẹ́ẹ̀ kí Ọlọ́run ṣe. Gbogbo ẹni tí bá ti ṣe wọ́n sọ fún yóò fẹ́ kí Ọlọ́run fẹ́ ṣe lò. أولئك مأواهم النار بما كانوا يكسبون إلا الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم. kódà èbó tí ò ní ìdàgbọ́gbọ́ lọ́wọ́ wọn bá ń bẹ èbó máa ń kiri kan tí wọ́n ń pè ní kama. òun náà ń pè ní law of kama. wọ́n ní what goes around comes around. gbogbo tó wá lọ báyìí yóò padà wá bá wa. Gbogbo tó bá ti lọ báyìí yóò padà wá bá wa. èbó lọ́rọ̀ kama yìí àwọn kèfèrí ni wọ́n ní o. èbó sì nígbàgbọ́ sí kọ́nà kò nígbà bí o ṣe nígbàgbọ́ sí Ọlọ́run tó ó nígbàgbọ́ sí kama. èbó lè tó dàgbọ́ lọ́run bẹ́ẹ̀ àmọ́ èbó tà yí pé ẹ̀sán nísìnyí ó mọ ìwà tó bá wù nísìnyí ló bá torí pé law of karma àwọn gbà yí pé law of nature ẹ̀gbọ́ law of nature wọ́n gbà pé law of karma is law of nature. ǹjẹ́ ká wá bẹ̀rẹ̀ pé dání ní nature ọ̀hún kán gbà yí pé Ọlọ́run ọba lónìí kátàbọ̀ Ọlọ́run wọn ò wá di iyùn rìn àmọ́ wọ́n mọ̀ yí pé nínú ìgbésí ayé ẹni bá wu ìwà kan nísìnyí ó gbà nísìnyí. lórí social media. Lórí social media. èmo wá fi hàn wáyé pé ẹ lọ tẹ̀sí ayé ti darí ọ̀run ká má máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbà sẹ̀nà wá tíra lọ ọ̀rẹ́ tó dì kọ́ tíra ti wà lọ́wọ́ rẹ kí ní tó gbé dàbí gbogbo bá máa ṣe ń lò ó wà bẹ́ẹ̀. Ọ̀rọ̀ bá lẹ̀ máa wá tí àlọ́sọ́nà tó ti nǹkan táwa ti wo social media wa á sì bá bẹ́ẹ̀. wọ́n fẹ́ fi hàn kéèké tí wọ́n pè ní kámà àwọn èlò. Wọ́n fẹ́ fi hàn. ọkùnrin kan ajá lọ jẹ́jẹ́ òun náà lọ jẹ́jẹ́ ó wá rí àlọ́ gba ajá ó wá fẹ́ gba ajá nípa nígbà tí ó gba ajá nípa ajá ti kú ọbẹ̀ ó gba ọkọ̀ nípa lọ́wọ́ sùn. ẹ̀sẹ̀ mi níta wọn fi hàn ní pé kámà ní wọ́n pè kámà yẹn lẹ́nu pé ẹni bá ju òkú sọ́jà ara ilé ẹni ní bá Yorùbá ní ọmọ lọ́ọ̀ yìí natural law ni nígbà pé natural law ni pé níta abáláyé á fi ilẹ̀ láyé ni ọ̀rọ̀ gbọ́dọ̀ sọ fún wa kọ́ lọ gbé Al-Kùránì kalẹ̀ gbé ọ̀rọ̀ kọ́lá lọ́rùn gbé ọ̀rọ̀ kọ́lá lọ́sùn kalẹ̀ gbogbo ẹni tó ní àkáyé láyé gbogbo ọ̀jọ̀gbọ́n ayé ni wọ́n gbà pé law of karma wà. kó o ṣe wà burúkú gan ní sè kó o sì jẹ sẹ́yìn. nígbà tó ń lọ gbogbo àwọn kékeré bá wà mọ̀ wípé ẹ̀san bẹ èyí wá ṣàwádà wá jẹ́ àfa tàǹtà Brian. أتأمرون الناس
بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب فلا تعقلون تأمرون الناس بالبر وتنسون أنفسكم. ẹni ẹbẹ táyé ṣe ẹ sì tú yàrá ayé ṣe. inú wọn tó lọ fẹ́ tó gbogbo ayé ṣe. تنسون أنفسكم. ọ̀rọ̀ fẹ́ tó gbogbo tó bàjẹ́ láyé ṣe. ọ̀rọ̀ ayé ló fẹ́ dá sí. ọ̀rọ̀ nù yàrá rẹ̀ láàárín ìwà àtìyàwó rẹ̀ òun tún ṣe. تأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب فلا تعقلون. Tọ́lọ́ fẹ́ tún gbogbo ayé ṣe. ọ̀rọ̀ fámìlì rẹ̀ ò rí manage ó lè fẹ́ tún gbogbo ayé ṣe. wọ́n tó fẹ́ tún ayé ṣe ọwọ́ nígbà kó ilẹ̀ tí ìdí tó ṣe. Yorùbá ní inú lẹ́yìn àti kọ́sà ọ̀rọ̀ òde. inú ilé ni a ti ń kọ́ ìṣọ́wéde. ọ̀rọ̀ ìlú pẹ̀lú Al-Qur'an níjọba ìnáwó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́. ìtọ́lọ́ wọn bá sọ bá ìlú wa Muhammad náà ní fẹ́. wọ́n fẹ́ràn ṣe rákàkà ní mo kàn ọ̀rọ̀ àbí bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ wá sí rẹ̀ àṣeyàtàkà lọ́mọkọ́rọ̀ yìí nà. bẹ̀rẹ̀ tó dáhùn fámìlì ẹ̀. orí fámìlì là ń lé ti bẹ̀rẹ̀. ẹ̀rí wípé ẹni tó kọ́kọ́ gba ànẹ́bì gbọ́ tó jẹ́ awwalul muslimina tó jẹ́ sórí tí o bá bẹ̀rẹ̀ láti orí fámìlì ó padà dàrú gbogbo tẹ́ tó gbé lọ́wọ́ ló dàrú. ẹni tó kọ́kọ́ gba ànẹ́bì gbọ́ òníyàwó ẹ̀ Khadija fámìlì. وانظر عشيرتك الأقربين وانظر عشيرتك الأقربين. bó bá bẹ̀rẹ̀ ẹṣẹ́ ọlọ́run ọba sọ bá nílùú wa Muhammad bẹ̀rẹ̀ látòrí fámìlì rẹ̀ àpàtà ló fẹ́ báyìí ṣe gbogbo ọ̀sẹ̀ àlàyé ilé ayé nígbà òtún fámìlì yẹn ṣe. kí wọ́n tún ṣe bí wọ́n bá tún ṣe láyé ó lè tún nǹkan ṣe láyé ó ń tàn yẹn nì ó ń táyé nì ó tún nǹkan ṣe òṣìṣẹ́ nǹkan tó ṣe tún nǹkan ṣe ju sùúrù lọ. ọlọ́run kó gbogbo wa sùúrù. kò sẹ́nìkan wà máa ń lò lọ́kọ́ra illa alladhina sabaru. وما يلقاها إلا ذو حظ عظيم. kò sẹ́nìkan tí máa ń ṣe sùúrù kò sẹ́nìkan tí máa ń ṣe ọlọ́run ọba ṣe é kálẹ̀ ní ìlàsọ́bàrò. kò sẹ́nìkan tí máa ń ṣe ọlọ́run ọba jẹ́ àbẹ̀ tó bá ṣe sùúrù. وما يلقاها إلا ذو حظ عظيم. وإما يزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم. أولئك مأواهم النار بما كانوا يكسبون إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها السلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين. ọlọ́run bá ní
مرغوب wàlúwàhí àti ẹlòmíì máa ń gbé ìtò ń gbé lọ́wọ́ kò lè pàdé ọlọ́run dáadáa. Allah òun náà mọ̀ fún ẹ̀. ẹlòmíì máa bẹ́ẹ̀. àmọ́ ó lè tó ń jalè ẹni tí ń jalè tó lọ ń rò. ẹni tí ń jalè tó lọ ń rògbù. ó máa gbé lọ́dọ̀ mọ́ òun kí ni wọ́n ṣe fún un. kò tó lè tó jalè tí òun mọ̀ wípé o lè tó ń gbé àwọn ní consequence. àwọn tí wọ́n ń gbé cocaine wọ́n mọ̀ wípé ìjọba máa wọn jọ́ náà ló fẹ́. àwọn ṣètánì ti jókòó sí wọn lọ́kàn wọ́n ti mú jẹ pẹ̀lú ṣètánì ráyè lọ́kàn wọn. ẹni tí ṣètánì bá ti wà lọ́kàn ẹ̀ kò tiẹ̀ ní rántí ọlọ́run síbi kàkà. apá gbé lẹ́nu ẹ̀yìn àbá wa kú fún ẹ̀ àwọn àpàdé pẹ̀lú ọlọ́run tí wọ́n á lọ́sí fún àkọsílẹ̀ wa. والذين كذبوا بآياتنا ولقاء الآخرة ìdí báyà lẹ́kùn wọn ni. حبطت أعمالهم يرون إلا ما كانوا يعملون. ìlànà ọlọ́run ọba ti kásẹ̀ òkè ó ti kásẹ̀ lẹ̀ ó sì lè rọ ọlọ́run púpọ̀ mọ́. gbogbo àwọn ẹrù fẹ́ bá bẹ̀rù ọlọ́run ẹ kéwú ló pọ̀ kò sí bẹ̀rù ọlọ́run. ìmọ̀ ló pọ̀ kò sí bẹ̀rù ọlọ́run. àwọn ẹ̀sìn máa kéwú wọ́n máa kí tí a fún yín sí ẹlòmí wọn máa ṣe wá sí ẹrù pé àfa wá sí rè. yàrá ti ní wọn ẹ̀rí pé àwọn ẹ̀yìn kan ṣe wá sí nígbà tí wọ́n entertain. àwọn ará ẹjọ́ wọn máa ṣe wá sí pẹ̀lú bẹ̀rù ọlọ́run tẹ́ máa rí lára wọn wípé bẹ̀rù ọlọ́run bẹ lára wọn. àbáyé hadithu ruhi lil arwahi yajri hataftu bihi faqala bila ilahi. حديث الروح للأرواح يسري وتدركه القلوب بلا عناء. hadithu ruhi ẹni tó jẹ́ ní ọlọ́run ọba tòótọ́. ẹni tó jẹ́ ní ọlọ́run bá tòótọ́. tí bá ń ṣe wáàsí bí ṣe ń ṣe wáàsí òun ń ṣe òun náà ń dààmú ọmọ náà ń rìn lára rẹ̀. bí ṣe ń ṣe wáàsí òun dààmú òun náà. wáàsí ń rìn lára rẹ̀ rí bẹ́ẹ̀ kí wáàsí ń rìn lára ilé. bó bá ti wá mú wáàsí mi bó bá ti ṣe yóò wọ ara ẹni tí ń gbọ́ yóò lọ sọ́kàn rẹ̀ yóò lọ dúró lọ́kàn rẹ̀. ẹ̀rọ bí sọ wípé hadithu ruhi. حديث الروح للأرواح يسري وتدركه القلوب بلا عناء. hadithu ruhi hadisi ọ̀rọ̀ wá sí tó jẹ́ tọ́lọ́wọ̀n ọba lélẹ́ alówárí ẹ̀mí ni máa bá sọ̀rọ̀. وتدركه القلوب بلا عناء. ẹ̀mí ọmọ gbọ́n tẹ́kù yẹn di láàrin ẹ̀rín láláìsí wàhálà kí ṣe ti ṣe wá sí ti ń ṣẹ̀fẹ̀. èyí ni ẹlẹ́yìn ní níbi wá sí. àwọn kò yẹ ṣẹ̀fẹ̀ wá sí ìṣẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ yàtọ̀ sí wá sí yàtọ̀ fẹ́fẹ̀. ó ti wá di wípé ẹni tí ń ṣẹ̀fẹ̀ òun náà wá dùn wá sí Muniru àti àǹfààní lórí rédíò àwọn náà dùn wá sí. wá sí wo ni wọ́n ṣe wá sí tí ò sí mú ọ̀rọ̀ wọn ẹ̀ ń sọ wípé ẹ̀ ráyé sá ẹ̀ ń lé àwọn èèyàn bí ayé èyí sì ti mú ayé lò ẹ̀ ti dé mọ́lẹ̀. yìí ò ṣe rówó fẹ́ẹ́ dúró tó bá fẹ́ mọ́ gbà wọ́n bá ní wọ́n wá sí òdòdó ni ìkúlẹ̀ àmàlà ọ̀sára. ẹgbẹ́ àbá ti bú àwọn olóṣèlú tó bú àwọn tàná tó tún bú àwọn tòní pé ẹ̀yìn ẹ̀ tún múra o ṣé kò gbówó lọ́wọ́ wọn rí ẹ bí ẹni kó wá búra kó wá lu àlùkò àlẹ́ síta kó lu àlùkò àlẹ́ àmẹ́ṣẹ́dì mílẹ̀ nẹ́ẹ̀sì kó bí àlùkò àlẹ́ báyìí kó ṣépè lórí àwọn ọmọ ẹ̀ ibo wọn ò gbówó lọ́wọ́ wọn ò gbówó lọ́wọ́ ìjọba rẹ̀
báwo ló ń bó lọ́wọ́ ìjọba tó wá ń ṣépè ìjọba. أولئك مأواهم النار بما كانوا يكسبون إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم wọ́n gbà wípé káwọn ṣàṣàyè kó làbá wọn wọlé ìdí àná sí wàláyé àwọn kan fọwọ́ di àwọn kan fọwọ́ darí wípé má jẹ́ àwọn ọba tiẹ̀ bàjẹ́ ẹja ṣayé yẹn. wọ́n dúró bí ẹ̀yà àti dùnì. ìtí ó sì yé wọn ni wípé wọ́n sì rò ní èrò burúkú ni àìní àròjìnlẹ̀ ayé ni. ní ẹ̀rọ kò sí tó dáa níbi kéèyàn di egungun kéèyàn ẹran. kò sí tó dáa kò sí aburú burúkú ni. kódà kéèyàn wá di egungun síwájú ẹran ó dùn. ó máa wá fi ọjọ́ tó ń gbé gbogbo ó mọ̀ bí dúpẹ́ ní ó mọ̀ bí rẹ̀. ó mọ̀ sọ wípé alihamudulilayi nígbà kan làwọn ẹ̀yìn ń gbé gbogbo báyìí. ó rí i wé lásà ìdùnnú ní ó bá jáde lára rẹ̀. àmọ́ kọ́ ajá sí pé owó jẹun owó àparí rẹ̀ pẹ̀lú egungun ìjọ tó wá parí rẹ̀ tó tún parí rẹ̀ pẹ̀lú ẹ̀ ó tún burú ju egungun tọ́hámù ń za kò sọ́tẹ̀ ẹ̀ wọ́n ṣàrà bọ̀ nàní. tọ́hámù ń za kò sọ́tẹ̀ wọ́n ṣàrà bọ̀ nàní. ìjọ máa jẹ́ záàbù sọ́tì bó bá ń jẹ́ yóò máa gún ọlọ́fun wọ́n ṣàrà bọ̀ nàní. omi tó máa mu yóò gbóná tí ó máa jọ nínú tí ó máa jọ ní gbogbo tí ó máa jọ tí ó yà ìfún ẹ sọ́dún. ìhùn lọ́wọ́ òyìnbó òbífíà rẹ̀. àwọn àbí sọ wípé wáyé hàlì mọ̀ṣẹ́rìfì lẹ́yìn àṣìṣe mọ̀jìnlẹ̀ wọ́n mú sí lẹ́sẹ̀ ṣàràfẹ́lẹ́ àti lílẹ̀ àti rẹ̀dẹ̀ wàlúwà ìrún fúnra ìṣáná lọ́rọ̀dá ọ̀rẹ́bà ń bẹ̀ àzìmí fẹ̀tọ́ bí musa wáyé. wáyé hàlì mọ̀ṣẹ́rìfì. wáyé hàlì mọ̀ṣẹ́rìfì. nígbà tí wọ́n gbé ọmọbìnrin méjì wá fún ẹ wọ́n gbé ọmọdé tó fáyìn ẹlẹ́yin tó ẹgẹ́ àtúmọ̀ra dẹ́ irú ọmọ bẹ́ẹ̀ yẹn lọ́jọ́ fún ọ wọ́n wá gbé arúgbó gbọ̀dọ̀gbọ̀dọ̀ èyí rẹ̀ ti ká kò sí kẹ̀kẹ́ mọ́ ara rẹ̀ tiwájú ó ti dàkalẹ̀ tẹ̀yìn kò sí kẹ̀kẹ́ mọ́ mbẹ̀ wọ́n wá ní ogún kan mbẹ̀ wọ́n wá ní arúgbó ló fẹ́ kò fọ́nà ní ilé yẹn dàrú mi. wáyé hàlì mọ̀ṣẹ́rìfì lẹ́yìn mọ̀ṣẹ́lẹ̀. bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ayé àtọ̀run ọlọ́run ọba fún wa ní option kámú tó dá àwọn alẹ́ tí ò dá la fẹ́. wọ́n ní ọ̀rọ̀ ní fásitì ìlànà wọ́n sì hàn fi lẹ́yìn tó dá láti rà fi ṣe mọ́tàrọ̀ gidi. èsì tọ́lọ́run ọba fún wa ní tó dá ìtòrẹ́ ká máa lé promise ọlọ́run wa nítorí fà á ní pé àwọn èèyàn like promise.
àwọn èèyàn wọ́n bí lórí tí wọ́n bá rí nísinsìnyí. أولئك wọ́n aláàjì pọ́lìsì rẹ̀ kíní kan bọ̀ wá ọlọ́run fẹ́ ṣe ọlọ́sọ̀gbọ̀ ìpinnu ọlọ́sọ̀gbọ̀ lè fọ́ ọlọ́sọ̀gbọ̀ ní ọlọ́run fẹ́ ṣe nísìn. lórí jásí pé gbogbo wọn ń béèrè lọ́dọ̀ ọlọ́run ọba yìí pé ó kàn sọ wípé ó fẹ́ bí àjẹ mú yà wá ó sì pa irọ́ ẹ sì jẹ́rù ìjà bẹ́ ọgbà wa. Bẹ̀rẹ̀ ni ọmọ sọ pé sọ fún ọlọ́run wọn sọ bẹ́ẹ̀ àmì ìgbé sọ fún ọlọ́run. Ìyá tí ń sọ ẹ̀ sì halẹ̀ iná wọ́n mú yà náà ọlọ́run ọba kì í ṣe tí ẹ mú yà wá bẹ́ẹ̀ ni. Inna Allaha la yumli lil-zalim hatta idha akhadhahu lam yuflithu. Inna Allaha la yumli lil-zalim. Alákòóso ọlọ́run ọba máa tọ́ lára. Hatta idha akhadhahu. Bó ti wọ́n máa ń sọ ẹgbẹ́ alákòóso àmà lówó. Alákòóso àmà bímà. Alákòóso àmà lówó. Alákòóso àmà bímà. Àtúmọ̀ tá alákòóso ọmọ nígbà. Padà sí náà ní inú náà ní. Bàbá òun náà rúbì bá dánú yẹ́kì sí kúrò. Ìrẹ́lẹ̀ ni wọ́n padà sí látàrí tí wọ́n ń wù níwá. Innal ladhina amanu wa 'amilu salihati. Gbogbo àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo pẹ̀lú ọlọ́run ọba. Wa 'amilu salihati. Tí wọ́n sì ń ṣe dáadáa. Yahdihim rabbuhum bi-imanihim. Ó ti fọ̀nà mọ́ wọn pẹ̀lú ìgbàgbọ́ wọn látàrí ìgbàgbọ́ wọn ọlọ́run tó fọ̀nà mọ́ wọn. Tajri min tahtihimul anharu fi Yahdihim rabbuhum ọlọ́run ọba ti bò wọ́n lẹ́kùn tó tóbi jù. yahdihim rabbuhum bi-imanihim. Ọlọ́run ọba ti fún wọn lẹ́kùn tó ṣe kàǹkà látàrí ìgbàgbọ́ wọn. Tajri min tahtihimul anharu. Àwọn náà lè jẹ́ mi àti ọgbà sí pé àkéde mọ̀ lòó rẹ̀ lábẹ́. سبحانك اللهم وتحيتهم فيها سلام àdúrà tí wọ́n ṣe àdúrà tí gbogbo wọn ṣe bá dáṣe kẹ́yìn káàdì ṣàdúrà ní ìmọ́lẹ́yìn. Ẹni bá ti wà lẹ́nu kí ni tó ń fẹ́. Olùsè ìgbàgbọ́ láti rú ìmọ́lẹ́yìn àjẹ́nà. Lọ́nà wọn fi sọ wípé pàápín àdúrà dáṣe ìgbẹ̀yìn gbogbo àdúrà dáṣe.